ó tàpá sí ìpè ọ̀ṣọ́fà ó dẹ̀ máa bá ń bẹ̀. Ìpè ọ̀ṣọ́fà ṣòro kọlù ó wọ sùtánà ó kólẹ̀kẹ́ awo sọ́rùn ó halẹ̀ máwọn èèyàn lórí social media. Ọjọ́ ń bọ̀ lólúwa wí àwọn tó dẹ̀ ń bá fà yẹn wọ́n ju ẹ lọ. Ṣòmọ̀ ìbá máa fowó bá tèèyàn dẹ́gbà mi ẹ ṣe ìkìlọ̀ fún. Ó ti ń kọjá yìí ẹ̀ òun ló wà ṣàlẹ̀ ó ta sí bàbá mi Genesis. Ẹ̀yin èèyàn wa ẹ tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tí wòlíì yìí tí ó sọ ní orí kọ́ọ̀lù pẹ̀lú Lizzy Anjorin bí ó sì sọ wípé Prophet Muyiwa Akogun ó kéré sí Lizzy Anjorin ó jìnnà sí gidi gan. Àwọn ọ̀rọ̀ tí wòlíì yìí tí ó sọ nìyí. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká tẹ́tí sí èyí tó kù. Ó ní wọn ò jẹ́ kẹ́nìkan rẹ́jà ńlá pa ṣé wọ́n ní kẹ́ni máa sọ ìran máa fi gbówó lọ́wọ́ àwọn èèyàn ni ṣé wọ́n ní kẹ́ni máa sọ ìran kíran ni òun tún wá rí nǹkan sọ mọ́ ó fẹ́ máa fa àwọn èèyàn trend lórí social media. LIZZY Anjorin ò ṣẹgbẹ́ ní gbogbo ọ̀nà. Alájà Karimo I see you ní gbogbo ọ̀nà ó ṣẹgbẹ́ ó lówó ó léèyàn nílọ. Mo kàn fi lè ṣe wọ́n ní fún yín ni ẹ rí pé mo ń lo ẹ fún yín. Ìpè ọ̀ṣọ́fà ó ṣòro kọlù ẹ bá kọlù. Bíbélì sọ pé kò sí ìdáríjì fún ẹlẹ́ṣẹ̀. Ṣẹ́gbọ́n mo fẹ́ kó kàn yín lára mo dúró dè yín o ẹ̀yin ẹgbàárì tán mo mọ ẹgbẹ́ máa gbárì tán. Ìjàpá yín lóògùn ni kò fi rọrùn díẹ̀. Ìjàpá yín lóògùn ẹni ẹ máa ṣàṣì LIZZY Anjorin inú mọ́tò ẹni kò ní sọ̀rọ̀ mọ́. Àwọn báńdíìtì wà ń bẹ o tó ń pa àwọn èèyàn wa ń bẹ ẹ ṣe lo agbára yẹn lọ bá wọn ẹ ń dún máwúrú máwọn èèyàn ẹ wọ sùtánà ẹ kó lẹ̀kẹ̀ awo sọ́rùn ẹ halẹ̀ máwọn èèyàn ẹ tún gbé sókè báyìí ẹni kí bàbá mi Délé Ògúndìpẹ̀ ọmọdé ẹni kí wọ́n wò ẹ kọlu ìpè ọ̀ṣọ́fà òṣàwò ẹ̀yọ́ ọmọ ọ̀dọ́ mímọ́ mo fẹ́ kẹ́ kọ́mẹ̀tì ọ̀rọ̀ tí mo sọ yìí bóyá mo ṣe mistake ni mo fẹ́ kẹ́ kọ́mẹ̀tì lórí mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe ọwọ́ tẹ́ fi ṣe ẹ̀ níbi gbogbo ọmọ sí lọ́gbìn ọwọ́ tẹ́ fi ṣe ẹ̀ tẹ́ fi kọ́mẹ̀tì ẹ̀ fi parí ayọ̀ ṣé ìkìlọ̀ the law nation mo sì máa jáde tán fún yín mo kàn fi lè ṣe wọ́n ní fún yín ni mo fi ṣe wọ́n ní fún ẹ. mo sọ ẹ mọ yìí tú. hallelujah mo. báwo ni fẹ́ ti délé ẹ ti wà lẹ́nu iṣẹ́ ọlọ́run bá mi kó tiẹ̀ máa ń sẹ́ndì fídíò mi àná yẹn aṣọ tí mo kọ́kọ́ yà wọ́n bá ní pé wọ́n ti ti àwọn ọmọlé páwọn wà ní prison pé àárọ̀ Monday ni arraignment ní court. Mo jẹ́ pé iná ń jó ògiri òsání lánàá. Ilẹ̀ kó mú mi ìyà ń jẹ wọ́n banzẹ́ ni ẹ̀sìn èmi ò gbọ́ English ẹ̀ wọ́n pé mi ò ṣalákọ̀wé mi ò gbọ́ English.